Africa Content TV. Eba Shibutu, Eba Shibutu. Yes, come on. Boots. Oye ẹnu rẹ kan. Oye ẹnu ẹ kan. Ẹsẹ̀ àtàyà tó wà o. Ó tún bẹ́ sátàyà wá tó dúró bámbá. Bàbá mi ti dọ̀lọ́kọ̀ o. Plate number ló kú báyìí bàbá mi. Bàbá mi ti dó mọ́tò. N bá ṣe díẹ̀ nísìnyí bá ti délé. Bàbá mi. N ó pe Ọlọ́run wa. N ó pe Kàmọ́. Ọba ń ké sí Ọlọ́run wa gbogbo Àbújá káfàtà. Gọ́ọ̀dì l'Àbújá. Pé kó fowó Wọ́n gba nọ́mbà. owó nọ́mbà tó wé epo rẹ̀ Àtọwọ́ epo. Torí wọn sáré mọ́ gbé Ìbàdàn ní àyè. Ìsúwàlà. Bàbá mi Ọlọ́run wà. Ìlè mọ́ gbé Ìbàdàn ní àyè o. Owó nọ́mbà owó epo. Tí wọ́n gbèdé Èkó. Ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ yín. Bàbá mi afúnyín ní Abija Abia lórúkọ ti bàbá ìjọ ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ìwé ọkọ̀ yín rè bàbá mi. Custom paper nìyẹn. Òun lẹ́ẹ̀ fi gba ìwé ti plate number. Àdúpẹ́ o. Bàbá ti do ní mọ́tò o. Abija ti do ní mọ́tò o. Abija ni legend. Gbogbo ẹ̀yin tẹ́ support wa lórí project yìí, we are grateful. Thank you so much. Thank you so much. Thank you so much. Ala Instagram, ala Facebook. Temi Shobola we celebrate you. Wọ́n ti ń post ẹ̀ pé ó ti gba mọ́tò o. Wọ́n ti gbé mọ́tò fún un. Láìsí ìgbà Wọ́n bá mọ́tò. ṣe àdòyàn díẹ̀. Ẹni tó ṣe ní ṣe ẹ̀gàn tó sọ ní sọ ẹ̀gàn. Ọlọ́run ọba ń tún tiẹ̀ náà sí. Ẹni tó sọ ní sọ ọ̀dùn ni. Ọlọ́run ọba ń tún tiẹ̀ náà sí. Gbogbo wa pátápátá kò sí ní tá a sì tí ò lẹ́sàn. Eborí kan la gbé kalẹ̀ ní ìsìn tá à ń ṣàdúrà fún. Bẹ́ẹ̀ ń ṣe ń wo ọmọ tá à ń ṣàdúrà fún yìí kì í sábà là ń ṣàdúrà fún. Gbogbo àwọn aráàlẹ̀ ní ń ṣàdúrà fún. Gbogbo àwọn màláíkà ní ń ṣàdúrà fún. Àdúrà àwọn òsì lè kúrò lórí rẹ̀. Ìwọ náà tó ṣe pé ìwọ náà ń sọ ẹ̀gbọ́n pé ó ti gba mọ́tò o. Ọ̀rẹ́ rẹ̀ wọ́n mà ti gbé mọ́tò fún. Abíyẹn ti gbé fún. Òun náà wá lélẹ̀ lónìí bàbá mi Abija nìyẹn. Mọ́tò lélẹ̀ mọ́tò bàbá mi. Abija ni lẹ́jẹ̀ndì bàbá mi ti gbé Ọlọ́run mọ́tò. ti ṣe fún bàbá wa the legendary Abija wa. Àdúgbò ò ká mọ́. Ẹ ṣé gan adúpẹ́ o a celebrate we appreciate everybody that are supporting us with ₦1, ₦2, ₦3, till this moment. We appreciate you. Thank you so much. We We are are grateful. We are grateful. Ẹ máa pa àtẹ̀wọ́ ayé wa. Bàbá mi, kẹ́ ẹ lọ máa wẹ̀ ní Èkó ló kù báyìí. Kẹ́ ẹ lọ máa wẹ̀ ní Èkó ló kù báyìí. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé àdúgbò, ẹ ṣé o. Ẹ já ya mọ́tò, ẹ já ya mọ́tò, ẹ dákun, ẹ já ya mọ́tò. Mi náà ya mọ́tò pẹ̀lú bàbá mi o. Bàbá, ẹ jókòó ní mọ́tò yẹn, ẹ jókòó ní mọ́tò yẹn. Mi náà ya fọ́tò pẹ̀lú bàbá mi o. Ṣé pásọ̀bì kí n lò fẹ́ yá wà? Dákun mọ́tò jí à ń fọ́tò o. Pásítọ̀ Bìkì ló yá súnmọ́. Mọ́tò jí à ń fọ́tò erékeré o. Erékeré dákun mọ́ gbé ọkọ̀ yìí o. Erékeré mọ́ gbé ọkọ̀ yìí o. Bàbá Abija ó ní lọ́jọ́ ayọ̀ yìí, lọ́jọ́ ayọ̀ yìí, lọ́jọ́ ayọ̀ yìí. Bàbá ti gba mọ́tò, this is that day, kéèké. Àríkà níbi, this is that day, dáadáa. Ẹ máa rí wẹ̀jọ́, ẹyẹ èèyàn sí àríbi tábìjà ti jó rí. Mọ́tò bàbá ti dé o. Mọ́sù tó gbẹ tán, ó gbẹ bàjẹ́, ó gbẹ kú. A sì ọ̀nbíìlì mọ́tò yẹn fún yín tí gbogbo yóò rí gbogbo bí mọ́tò gan ṣe rí, mọ́tò ṣe ta tó. Ẹ̀yin tèmi nílé àmọ̀dúpẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ọba tó dá ọkùnrin tó dá obìnrin. Ọba olùpèsè, ọba olùgbèjà, ọba olùlànà tó la ọ̀nà yìí tó fi débi ibi. Ọlọ́run ò ṣe. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ìwọ ló bá wa ṣe tàkọ́kọ́ tójú ò tì wá. Ó bá wa ṣe tẹ̀kejì ojú ò tì wá. Ẹ̀kẹta náà ló tún ṣe tójú ò tún tì wá yìí. Bàbá Abija ti gbẹ mọ́tò o. Mọ́tò mọ́sù burúkú ni tó gbẹ tán ó gbẹ dànù. Ladies and gentlemen, welcome the latest car owner in town. Ẹni tuntun tó kọ́kọ́ tí ń gun mọ́tò lọ́wọ́ báyìí tó jẹ́ kí mọ́tò ọ̀sára. Bàbá mi ẹ ṣàdúrà fáwọn èèyàn nílé. Ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. A dúpẹ́ o. Nílé lóko. Ní London, Lẹ́yìn odi mo ní dúpẹ́ US, lọ́wọ́ yín o. ní Canada,
láti orílẹ̀-èdè wa ń bì láti Nàìjíríà tó fi wọ Ghana tó fi wọ Togo tó fi wọ Gabon mo wá fò fẹ̀rẹ̀ ó dìlú òyìnbó lọ́hùn US láti London dé America Germany dé Canada Chicago Canada UK mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó ga jù ẹnu mi ò gbọ́ pé ẹ ní dààmú àmín ẹ ní dààmú wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o lágbára Ọlọ́run ò ní dáwó mọ́tò fún yín pẹ̀lú ògo Ọlọ́run ò ní fowó ọkọ̀ ránṣẹ́ sí iná iṣẹ́ yín ò ní dìṣẹ́ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ o lágbára Ọlọ́run lẹ́nu iṣẹ́ yín ogun ìdíwọ́ ìdènà Ọlọ́run níjó dé báyìí ogun wá mi ìsìn Ọlọ́run níjó dé báyìí ogun ká máa gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ní gbogbo ìlú òyìnbó pátápátá porogodo lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà Ọlọ́run ní darú ẹ̀sìn yìí lágbára àmín Jésù iṣẹ́ yín ọmọ lóòkè ní o ọwọ́ yín ọmọ lóòkè ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o tí n bá tó ń dúpẹ́ lọ kí n mọ́mọ́ tó máa lọ sọ mí o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní ráre kàmọ́ o mo ń tẹnumọ́ láti bí ìjẹta mo ní ìwọ bọ̀bọ́ yìí ìwọ lọ́ọ́ mọ̀ fá orí gbónúgbó tó mọ́ tètè ìwọ lọ́ọ́ mọ̀ fá tàkàlà mọ̀ gbó kí lọ́ wá dé orí ọ̀tí òru lọ́mọdé yìí kí ni ti ń ṣẹlẹ̀ a ní kí n sáfọkànbalẹ̀ kí n lọ wọ̀rí bẹ́ẹ̀ lóòótọ́ ni ọkùnrin tí ń so lára fọkùnrin àkọsẹ́ ní í ṣe ẹ̀bẹ̀rẹ̀ lórí lálùdé ẹ sáré ṣe é ẹ̀dórí alápinni ẹ sáré yanjú ẹ̀ tó jẹ́ pé sẹ́yìn lẹ́yìn náà ń ṣe tẹ́ǹ fi ń rówó yìí tí yóò tó pẹ́ síra wọn kò jìnnà tọ̀dọ̀ tèmi náà tó ń wọlé wò lẹ́ tó yanjú yìí o àkàmọ́ ò ní dààmú ò ní dààmú ìrìnsí rẹ ò ní bára ayé ní lágbára lọ́wọ́ Elédùmarè ò ní tẹ́jú lẹ́mọ́lẹ́ ọ̀ wá ní díẹ̀ ní àná ò ní díẹ̀ ní àná lágbára Ọlọ́run ò ń béèrè ìrànlọ́wọ́ látọwọ́ àwọn èèyàn látòkè wọ́n sì ń ṣe é fún ọ Ọlọ́run Elédùmarè ní bá aṣọ yìí jẹ́jẹ́ aṣọ yìí lé òní fàyà lágbára Ọlọ́run wọlé àyà àti bàbá tó tara wọn jáde ìgbà ilé rẹ ọmọ lékún ni àwọn ilé rẹ ọmọ lékún ni òní fẹsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ fẹnu kọ o bó ń ṣe ń wí tí ń dùn mọ́ máa ráyé nu tí wọ́n sì fi ń gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń ṣe tó fẹ́ fún ẹ Ọlọ́run ní padà lẹ́yìn yóò rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ ètí mo wí àrò ọlọ́mọ àbámadá ò ní dá tiẹ̀ kọ̀ mọ́sẹ̀ ẹ̀sẹ̀ ìtura ò ní gbé tiẹ̀ kọ̀ mọ́ gbà bọ́ká bá gèrè jẹ ní ọ̀ká ní kú sí àlàkalẹ̀ ń tó sùn kò dúpẹ́ o ọ̀ká rí ká mọ́. ẹ bá kí àwọn ọmọ mi náà tó ń bọ̀ sí erékeré àti sàló erékeré ẹ̀ká rí ojú òní tí sàlù àwọn ọ̀rẹ́ mi dájọ́ ṣe náà ni. ẹ wà ní ìbẹ̀rẹ̀ àná òdùn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì wọn kó ayé kì í tẹ́ǹtẹ́ ló ga yín ẹ bá ti nà ní báyìí tẹ́ǹtẹ́ lé táwa àtàjọ kó wa ẹ̀yìn ọ̀gá yín tẹ́ǹtẹ́ kó ayé kiri tó bá ti wẹ̀yìn báyìí ẹ̀yìn ní rí lẹ́yìn náà bá ti wájú ẹ̀rọ náà pẹ̀lú ògùn ọ̀nà ìkó ò ní pa yín ìkó ò ní pa yín kò ní tán fún yín kò ní fẹ́ tán ọmọ aráyé ò ní lídìí yín ẹ̀yọ ẹ̀fí ilẹ̀ gbogbo gbúlégbúlé rẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ wo ti ọba dé ìjà ibi rere ilé ìgbà tó gbẹ̀yìn rè ibi rere orí yóò ní gbàbí àyà yóò ní búrẹ́dì ìsìnkú ọ̀run ọpẹ́ yẹn dà òrìṣà òkè yọba mi báyìí tó lẹ́kọ̀ọ́ ọ̀run ti yóò sì ti lé ayé pèrèkèdè orí ẹyẹlé ìlú ẹyẹlé àtẹsẹ̀ ẹyẹlé yọmọ lọ lè bá mi jíṣẹ́ ẹyin lọ́rùn báyé yín ń dùn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ò tí ì jẹ́ tán yóò rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ yẹ wá ní ẹ̀kú ọ̀nà sọ̀rọ̀ ọ̀pá o ẹni ilé ayé bá ti súnmọ́ wọn kọ́mọ yà á lọ béèyàn bá sì rú burúkú ròyìn tó bá péré yín láì dáa ọ̀sán gangan ní àgbọ̀kú arọ́ àjìnàfọ̀ wọ̀ àfọ̀nà làjì máa wọ̀ ntọ́ bá nà sí yín ká tí àtàwọn ọmọ rẹ̀ lọ́jẹ̀ kò sí níbẹ̀ òtí sẹ́bẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ yín o àwọn ọmọ tẹ́lẹ̀ kó kiri yòókù náà tẹ̀rín iṣẹ́ ní ìsìn tí wọn ò tí wọn ò sí ń bì lágbára Ọlọ́run àwọn náà ò lu àlùjọ gbogbo yín pátá lẹ́ lu àlùjọ lẹ́yìn kàmọ́ ẹ̀ ní péjú asán lẹ́yìn kàmọ́ ẹ̀ ní péjú asán ẹ̀ ní sanko padà sílé yín ẹ̀yin náà ọ̀rẹ́ ẹ̀rìn ayọ̀ padà ní ẹ̀rẹ́ ẹ̀rìn kúrò lọ́dọ̀ kàmọ́ yọ̀ dáa fún yín o mo dúpẹ́ púpọ̀ èmi Alhaji Tajudeen Oyewole
mo dúpẹ́ lọ́wọ́ yín o. àbí ẹkùn di legend. Baba mo Abija dúpẹ́ lọ́wọ́ yín o. àbí ẹkùn. mo wá tó kí ọmọ mi náà Àṣìṣì Adélakùn Àṣìṣì Adéyẹmí Adélakùn ọmọ mi ni 4, 5 and 6 ni. ok ẹ máa bọ̀ pa bàbá nìyẹn pa bàbá nìyẹn pa bàbá ẹ máa bọ̀ ọmọ bàbá rè o ọmọ bàbá rè o ọmọ bàbá rè o àwọn bàbá ti wà ń bàdàn láti bí 1 week 2 weeks ago làwọn bàbá ti wà ń bàdàn àti ọmọ wọn ìyá rẹ bàbá rẹ wọn ó jèrè bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ó jèrè bẹ́ẹ̀.